Jésù wá pẹ̀lú yóò. Ọlọ́run ní fi yín lẹ́gbàá kọ́ ọ̀kan lórí ṣèṣe òkè lápadà sọ bí jíire rè. Ẹ má bọ̀. Ẹ má síbì. Kí ló ṣe yín? Ẹnu mi báwo sì gbé níta ni. Ẹ pẹ̀lẹ́ mà. Ṣé bí táyì sùn lélẹ̀? Nígbà yìí sáwó, níbi tí ń sọnù. Ẹ náà rà máa rẹ́ fún wọn. Ìdí tẹ́ fi. Daniel! Demola! Ọmọ ẹ pẹ̀lẹ́, ẹ máa bọ̀. Ṣé chọ́ọ̀chì níbí báyìí? Chọ́ọ̀chì ni. Chọ́ọ̀chì níbí, ẹ wá. Ẹ máa bọ̀. Ọkọ yín náà ní chọ́ọ̀chì yìí. Bẹ́ẹ̀ni, Àjàó lónìí. Mọ̀kẹ́lì Àjàó ọkọ tèmi gangan. Michael Àjàó. Lónìí sọ́ọ̀sì. Wòmí, ó dúró jẹ iṣẹ́ rẹ̀. Níbo ni sàrí wọn wà? Ó ní. Ṣé àwọn ọmọ yín ni? Ọmọ mẹ́nu. Àtẹlẹ́ náà. Bẹ́ẹ̀ni, níbo ni Adémọ́lá lọ àti Daniel? How are you? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n wà. Bẹ́ẹ̀ni ọkọ mi. Bẹ́ẹ̀ni ọkọ yín ni? Bẹ́ẹ̀ni. Bàbá kílẹ̀ borúkọ wọn? Àjàó, Mọ̀kẹ́lì Àjàó. Michael Àjàó. Bẹ́ẹ̀ni, ọmọ ọ̀dà. Ṣé àwọn náà bí dádì yìí? Ó ní àkọ́bí mi. Àkọ́bí yín ni? Àkọ́bí mi. Màmá? Sá. Kí ló ṣe wọ́n? Bí mo ṣe rí inú o, tí mò ń sọ yìí, a wà l'Ógbómọ̀ṣọ́, lẹ̀kẹ́ ìwúdé. Ẹ kàn wá l'Ógbómọ̀ṣọ́ lẹ̀kẹ́ wú? Lẹ̀kẹ́ bá wú la bá ní kíni ìdájì bá sọ fúlé sàn rẹ̀. Lọ́ba di wípé bá wa mọ́tò àjàgbé ní wà gbà náà ń gbà ń wọ́n torí lẹ̀kẹ́ bá tó yọ bọ́bọ́bọ́. Bẹ́ẹ̀ kẹ́sẹ̀ yọ bọ́bọ́ lọ́ba ni wọ́n sọ wípé wọ́n gba 2 million mo ní bí wọ́n tà mí wò pé 2 million. Lẹ bá fi wọ́n lẹ̀ sílé? Mo bá bẹ̀rẹ̀ sí abájọ ń wá bẹ̀ nígbà wá bẹ̀ mo bá rí tó ṣubú. Ṣé ẹ mọ̀ tó ṣe mí ní tó tẹ́lẹ̀ mi nípa màmá yìí ni pé ọkọ wọn ní church bẹ́ẹ̀ ọkọ wọn ti kú ìyá yìí ti ń wá sí church wá ń sìn ó ti lé ọdún. Ó ti kọjá ọdún 4. Now èmi ò mọ̀ ẹnìkan ló wá sọ fún mi pé ṣé mo mọ̀ pé pásítọ̀ gan lọkọ wọn o pé ọkọ wọn ní church pé bẹ́ẹ̀ wọ́n ti tì í pa pé ọkọ wọn ti kú now church òun lélẹ̀. ó lẹ bá wíńdò pa báyìí. Nígbà tí ó ti tó ọ̀pẹ̀ ní àti ẹ̀ lọ́wọ́ amú páànù lọ́wọ́ àfidé báyìí. Ìyẹn ọkọ yín? Torí ibi tẹ́mi rẹ̀ jọ ń sọ ni. Ibi tẹ́yìn àti bàbá tán kú yìí. Ibo la jọ ń sùn níbo. Ibi tá a jọ ń sọ ni. Àwọn olóyè yá. Èmi ó sùn ní ọkọ mi ó sùn ní. Ibi tọ́kọ mi ń sùn ní. Ẹ bá ń lé inú gbó. Ẹ bá ń fún ní ìtàjú. Ó yá mọ̀ nǹkan mọ̀ ẹ má bọ̀. Ibi tẹ́mi ó sùn ní. Ọkọ tèmi ó wà sún àdé. Ẹ share fídíò yìí torí pé àánú tó expect ẹ oṣù keje yìí ló máa wọlé ẹ. Màmá ṣé ẹ retí mi bí lẹ́nu. Mi ò retí yín o, mo sùn ní ilé lọ́mọ mi ní mọ́ mi o, àgbàlá ni màá lọ yìí, mo ṣe bọ́ọ̀dẹ̀ nù ní o. Ṣé ẹ rí mi bí rí? Mi ò rí yín bí rí, ẹ kọjá bí rí. Ìyanu tó retí àlejò olóore tó retí ẹ oṣù keje rèé lórúkọ Jésù ó máa gba àlejò yẹn lóṣù. Kàn máa sọ pé mo gba àlejò yìí re. Mo gba àlejò re o. Now ibi tá lọ́kọ̀ yín sùn ni. Ibi tí ń sùn ni. Ibi tá yìí máa ń sùn ni. Ibi tí mi ó sùn ni. Ẹ bá parí dé ọ̀pẹ ni. Ibi tí wọ́n sùn ni. So now láti gba bàbá ti kú. Ibi tí ń sùn ni. Máa gbọ́ màmá ẹ máa gbọ́ láti gba bàbá ti kú ibi ti di ilé ẹran. Bẹ́ẹ̀ni. Torí ẹran morí tán lé bọ́tà ń sìn. Bẹ́ẹ̀ni. Láti gba wọn ti kú ibi ti di ilé ajá. Kùkú adìẹ nu. Kùkú adìẹ rà nínú chọ́ọ̀chì. Kùkú adìẹ rè nígbà tí ejò ń sàn wọ́n bẹ̀ ní ẹ sọ wá bá mi nu náà wọ́n adìẹ mi. Kùkú adìẹ lẹ ti tẹ́nu sọ́ọ̀tì bẹ́ẹ̀. Kùkú adìẹ rè fún ma wá bá mi káàánú wá sí mi. Màmá wòlíì lẹ́yìn náà ẹ wá dúró báyìí. Mo fẹ́ kẹ́ ẹ sọ kìkì àṣẹ kan ẹ dúró mo dúró yìí. Káwọn èèyàn mọ̀ pé lóòótọ́ ìyàwó ìrànṣẹ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin ènìyàn pátá kó tó di pé a ó máa wo fídíò yìí lọ síwájú sí ẹ wo eléyìí máa gbẹnu tán o eléyìí tú lágbára o àmọ́ nǹkan kan ṣẹlẹ̀ o nínú fídíò yìí nǹkan kan ṣẹlẹ̀ o ní kíákíá tiẹ̀ ní tẹ́ bá ń gbọ́ Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ wò ẹ rí nǹkan nínú fídíò yìí torí lẹ́yìn àbẹ̀wò Àgbàlá Gabriel ẹ wò ohun tó ṣẹlẹ̀ gan ó kọjá ẹyọ kan mo lè sọ pé 10 ṣẹlẹ̀ ẹ̀yin náà máa rí fúnra yín ẹ ṣáà bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ share fídíò títí tó máa fi kan àwọn aláàánú àtàwọn olóore ìyá yìí tó máa fi kàn wọ́n lára bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń share náà lórúkọ Jésù nínú oṣù keje yìí wọ́n máa share ire ayọ̀ ìdùnnú ìgbéga àlàáfíà ìfọ̀kànbalẹ̀ ìtura wọ́n máa share ẹ̀kàn wá nínú oṣù keje yìí ẹ ṣe ó yá jẹ́ ká wò níṣù. Fi ọ̀rọ̀ àṣẹ kan bíi 2 mẹ́ta. Ní orúkọ Jésù ti Násárẹ́tì fún àwọn tí wọ́n fẹ́. Ní orúkọ Jésù ti Násárẹ́tì Ọlọ́run tó gbé yín sókè
tó gbé yín débi tó gbé yín dé kò ní rẹ̀ yín lẹ̀ Àmín. ní agbára lọ́wọ́ Ọlọ́run ibi tá à ń pọn mí sí lomi tí tó omi ètán lódò ní orúkọ Jésù odò ayé yín ò ní gbẹ Àmín. Ọlọ́run ẹ̀mí mímọ́ tí ń ṣàánú fún yín níbi gbogbo níbikíbi tẹ́ ẹ bá wà òjò àánú ọmọ ọ̀rọ̀ bá yín Ọlọ́run ò ní fi yín lẹ́ǹgbà kọ̀ọ̀kan ọwọ́ Mósè yín Ọlọ́run ọmọ gbé sókè Ọlọ́run ìfẹ́ yóò mọ bá yín wọlé yóò mọ bá yín jáde ògbó Ọlọ́run ó sì mọ tàn lẹ́yìn yín ká. Màmá Jésù Olúwa wa àmín. Níbo wọ́n lẹ̀ ń sùn báyìí ẹ̀yin àtàwọn àwọn ọmọ yẹn dà àwọn ọmọ tí mo rí yẹn dà àwọn ọmọ yín dà. Emmanuel ṣé ẹ̀yin lè ń dáná yìí lọ́wọ́ àwọn náà dáná tó bàbá ṣe dáná òjò iná wo lẹ fẹ́ dá yìí. àwọn náà fẹ́ dáná òjò ẹ́ àwọn ìlànà lójoojúmọ́ kò sórí jẹ kankan lé má bọ̀. pẹ̀lú ọbẹ̀ òrùlá Màmá ṣé ibi ilẹ̀ ń sùn báyìí. níbi mò ń sọ̀rọ̀ tọmọ mi bá sọ bí ìjọba fẹ́ gbòòrò Níbo lẹ́mọ̀ làwọn sùn. ibi tí ń sọ̀rọ̀ Màmá ẹ wá ṣé kò sí lémi ni. kò sí ilẹ̀ tí ń tọkọ mi bá lọ tẹ ìkúrẹ́ ẹ fi ibi tán bá lọ́lẹ̀ ẹ má bọ̀ kò sí bí kankan ẹ má bọ̀. ṣé ẹ fẹ́ kí bí dìde bí chọ́ọ̀chì padà. mo fẹ́ kó dìde bí ṣọ́ọ̀ṣì padà 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 ẹ dákun ẹ ṣàánú mi ni mo fẹ́ kó dìde torí ìrìn àjò mi jánajàna ni ìrìn àjò mi jánajàna ni wọn lẹ nìkan n ò léèyàn nígbà ọkọ mi ti kú bí mo ṣe ń bá kárẹ̀ ẹ rí bí mo ṣe ṣe rí nígbà ọkọ mi ń bẹ láyé tèmi rẹ jọ wà mo ṣe wò mo ṣe rí ṣùgbọ́n bọ́kọ mi ti kú tán gbogbo àti abẹ́ náà jọ ìfọ́n mi rẹ̀ ní kankan mọ́ ọwọ́ àpò èmi àtàwọn ọmọ mi níjọ ọmọ bá lè fún mi ẹni tó wá fún mi jù náà ni wọ́n fa ìsàdádúró yìí ẹni tó fún mi lọ́wọ́ jù náà wọ́n fa ìsàdádúró ní orí bí kankan tí ó lọ yìí lọ́ba ti pẹ́ mi pé máa mi kílẹ̀ fẹ́ jẹ báyìí máa ní nǹkan báyìí a máa sẹ́ndì 20,000 sí mi nígbà tó ń sin wa tirẹ́là lójú méjèèjì Ìyẹn ọmọ yín tó jókòó yìí. ọmọ mi tó jókòó yìí Olúwọlé nígbà tí ibi ti kan mu bí tó wó mo lólúwọlé nǹkan tí mo sọ́ọ̀sì nǹkan ti ṣe ọmọ mi lónìí lọ pé káfíńtà ó ní kọ́ wá gbèrò káfíńtà ń bá kàn báyìí olùwọ̀n mo ní sàṣẹ́ bí wọ́n ṣe ṣe bẹ̀ lọ́ba ṣe bá lọ́dún náà lọ́hùn ọmọ ẹ̀ náà ni wọ́n bá mu wọ́n bá fa ìsàdágún dẹ̀ tí ọ̀dọ̀ lè bí bá ń pa mí lè bí bá ń pọ̀ mọ́ mi ẹ̀rọ ọmọ mi ti rí kàkàkàkà ẹ̀rọ ọmọ tó ṣe é wò tó ṣe é rí tó ṣe é mú wọn kà ẹ̀rí bá ṣe bá sọ́jà ẹ̀rọ ọmọ mi ti dá mo sùkúsùkú omi tá lójú mi mọ̀dàní tí ń wó bàìbàì mọ̀dàní tí ń wó rárá tí mo bá jáde èèyàn méjì yóò sì dèèyàn márùn lójú mi màá wá máa sọ fọmọ mi màá máa sọ fọlọ́run pé mo jẹun wo torí tí mo bá wó ni ó sì parí fún mi náà nù torí kò sẹ́ni tí ó gbé mi kò sọ ọmọ kankan tí ó gbé mi ọmọ tó kù náà ni bẹ́ẹ̀ sẹ́ ń wò mí ìrìn ìjẹun àárọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí mo ti rìn mo ti dé ṣọ́ọ̀ṣì yín lónìí tí mo bá mọ̀mọ́ tó búrẹ́dì tẹ́ ẹ bá débi ẹ̀bí wọn mo bá tún rìn padà. ẹ ti jẹun àárọ̀ bẹ́ẹ̀ ee jẹun kankan ń gbèdé yọ jẹun lèmi ọwọ́ àjẹun abẹ́ẹ̀ ni mo ti rí kankan ni nígbà máa ní ọjọ́ lèmi ọwọ́ àjẹun ọmọ tó ṣe pé tẹ́ ẹ bá rí ń dán ni gbogbo sẹ́ni ọrùn rẹ̀ ló ti wọ́n dànù nígbà tí ò ṣe é rí tí ò ṣe é kó ọmọ náà ní sáà mi ni wọ́n ti dọmọ mi mọ́lẹ̀ bí ewúrẹ́. wọn ní dọmọ yín mọ́lẹ̀ Wọ́n ti dẹ̀mí náà ẹ wá sọ yín ẹ wá sọ yín Wọ́n ẹ ti sọ yín ẹ má jẹ́ kí ló tú lára yín ẹ má jẹ́ kí ló tú ó ti lára yín. dàdàkúdà méjì ó ṣe sá àwọn adìẹ ń bẹ̀ lóru ẹ sá mọ̀ tìmí lẹ́yìn Adébáyọ̀ bó ṣe mú àdá àbíká mi bó ṣe má dàtọ́ lọ ọbẹ̀ tọ́ lọ bẹ́sẹ̀ bí hawù mo bá ra mú lẹ́yìn pé sọ́mọ̀ pẹ́sẹ̀ bí a máa já àyàn jẹ ni àbí bóun láti jẹ́ mo bá wọ wọlé wíwí tádìí ẹ bọ́ bóde àfi bàgẹ̀ hàn áhìn yàrá bí mo sílẹ̀ ní àjọṣobẹ̀ mọ́jú ni ládìẹ èmi àtàdìẹ ibẹ̀ ti wó ilé adìẹ ti wó Màmá, kí lẹ fẹ́? ohun tí mo fẹ́ ni wípé kí wọ́n ṣàánú mi bí mo ṣe rí ọ̀dà wọ́n bá ń tún ṣọ́ọ̀ṣì yìí ṣe wọ́n ṣàánú mi ni. kìsìn bẹ̀rẹ̀ bí padà kẹ́ẹ̀dẹ̀ máa rí bí sùn. kí n máa rí bí sùn. ibo lẹ fẹ́ rí sùn bí báyìí. tàbá tún bí ìṣe ibo lẹ fẹ́ rí sùn ibo lẹ fẹ́ mọ̀ sùn. ibi tí mo bá máa sùn bá ní wọ́n ṣàánú mi ibi tí ọkọ mi kọ́ bẹ̀ ni. ibi tọkọ mi kọ́. ibi ni ẹjọ́ tó ṣe màmá Ẹ tí wọ́n tó bí ṣe ń èyí gbà. ó béèrè nǹkan yọkan náà lọ́wọ́ Ọlọ́run Bí wọ́n bá ló wá wá ṣe ṣe a máa sùn lé ìwọ. ebi lẹ́lẹ̀ ibi yàrá lélẹ̀ ilé ibi yàrá lélẹ̀ yàrá ni. èyí ó àbíkẹ́ kọ́kọ́ lọ gbalé náà ẹ tẹ ẹ tún gbalé because ọkọ ilẹ̀ gbèsè ẹ yàrá rẹ̀ yàrá ni yàrá kan rẹ̀ a máa sùn lé ìwọ̀sọ̀ Ẹ jẹ́ ìfúnná. omi ẹgbọ́nú ilé kò sí nǹkan kan bẹ̀ lẹ́yìn omi kò sí nǹkan kan ìgbẹ́kẹ̀lé Jésù Kristi pàǹdùkú tí mo kó bẹ̀rẹ̀ kò sí nǹkan kan àtẹ̀tẹ̀ ká báyìí kan ni lúùkù mọ kàtàn ní ìsìn mo sì ka kí ló kọ rẹ̀ ti jẹ́ ibi mọ kàtàn ní ìsìn ni kò sí nǹkan kan ẹ tó jẹ́ síbẹ̀ hàn yín ilé ìwọ̀sọ̀ nígbà tí òkùnkùn bá ti mú ọmọ mi tójú bá ti rẹ̀ máa ní ọmọ tó ṣẹlẹ̀ má bọ̀ báyìí sẹ́ẹ̀rì ti tẹ́ ìwé mi ọjà mi tẹ́lẹ̀ ẹ̀rí ló gbẹgbẹ pẹ́ẹ́lí kalẹ̀ ọjà yín ni tẹ́lẹ̀. ọjà mi ni tẹ́lẹ̀ ẹni bí tí ń sọ̀rọ̀ kí la lè ṣe fún màmá yìí o lẹ́ẹ̀tì tọ́ta rẹ̀ ní kí la lè ṣe fún màmá yìí o ṣé ẹ mọ tí bá ní ká ṣe náà number one ẹ̀rọ máa mi ti dà. ẹ pẹ̀lẹ́ màmá ẹ má bọ̀ ṣe rí kẹ́sì màmá yìí yàtọ̀ gan kò sí lórí kíní ẹ̀ mọ́ kẹ́sì màmá yìí yàtọ̀ gan ṣé òun gbọ́ mi bọ̀dá yìí ẹ̀yin èèyàn wa yóò ẹ kọ́kọ́ ṣíà ìná ẹ ṣíà gan mo fi ẹlẹ́dàá yàtọ̀ níbẹ̀ ẹ ṣíà gan náà màá kọ́ ní kápá àkáǹtì wọn náà ẹ kàn kọ́kọ́ bá ń da ìrànlọ́wọ́ bò wọ́n kí yàrá ń jẹ́ lé náà ẹ má bọ̀ màmá yìí ẹ fi wọ́n lẹ̀ dúpẹ́ súnmọ́ mi ẹ bá ń da ìrànlọ́wọ́ bò wọ́n náà kán tiẹ̀ kọ́ kán jìnnà ń jẹ́ lé kan jẹun màá wá fi nọ́mbà mi síta ẹ̀yin kan wá pè mí pókè Àgbàlá ohun tá a lè ṣe rèé ibi kíkọ́ níbí lẹ́yìn kankan tó àwọn gíláàsì kan wọlé ẹlẹ́kan ṣe
àwọn ògbé sọ jídìde ń bì ọlọ́run dẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ padà. Jésù ògo ni forúkọ rẹ ní òkè ọ̀run ó ṣe wà jíǹde ẹ̀mí àwọn wòlíì. mama sẹ́yìn lákàntì. ọ̀ya àkáǹtì kẹta ẹ má bọ̀ ẹ má bọ̀ ní ẹ̀ bẹ́ẹ̀ hàn. kò sí ń bẹ́ẹ̀ o. torí wípé UBA 2240604097 UBA kí ni èwo ni Àjàó àbí Olúwọlé Àjàó? Olúwọlé Àjàó UBA 2240604097 once again UBA Olúwọlé Àjàó 2240604097 UBA Olúwọlé Àjàó mú ilé àgùn àná àwọn èèyàn máa ń ṣe mí gan now màá wá fi nọ́mbà mi lẹ̀ pé ókè Àgbàlá ń tà lè ṣeré discussion nìkan ni ókè ń tà lè ṣeré mi ì lè dá màmá yìí nìkan dáa ẹ̀dẹ̀ wọ́n wọn náà wọ́n ní challenges mi ì lè dá wọn dáa láàrin ọ̀sẹ̀ kan mo fẹ́ wo tọ́lọ́ fẹ́ ṣe ń bì ta ló gbàgbọ́ láàrin ọ̀sẹ̀ kan mo fẹ́ wo láàrin òní Friday òní sí Friday tó ń bọ̀ mo fẹ́ wo tọ́lọ́ fẹ́ ṣe bí Ọlọ́run fẹ́ dábìrà ńlá nọ́mbà tẹ́ ó pè mí sí àbí tẹ́ ó ṣá sí 07054900751 07054900751 please come to WhatsApp ẹ ra ànúbà Ìbàdàn láwà eré Ẹgbẹ́dá níbí báyìí màmá ẹ ra ànúbà ẹ dúpẹ́ kẹ́ ṣàdá fáwọn tó máa ràn yín lọ́wọ́. ní orúkọ Jésù ti Násárẹ́tì ọwọ́ yóò ní gbẹ gbogbo ibi tẹ́ ẹ bá ti gbé ń ta yóò máa dún ni ìwé ìrìnnà yín kò ní í sọnù Ọlọ́run ẹ̀mí mímọ́ yóò máa wà pẹ̀lú yín ògo ìgbàlà yóò tàn mọ́lẹ̀ yín ká ojú rere Ọlọ́run ẹ bá pàdé àánú Ọlọ́run ẹ bá pàdé ìmọ́lẹ̀ Ọlọ́run ẹ bá pàdé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣàánú Ọlọ́run ò ní fi yín lẹ́gbàá kọ̀ọ̀kan Ọlọ́run ọmọ gbọ́wọ́ ọmọ ṣe yín sókè nígbà gbogbo ní ọ̀nà gbogbo lákòókò gbogbo Ọlọ́run ẹ̀mí mímọ́ yóò máa bá yín wọlé. ìyá tẹ òótọ́ ń sìn yìí àwọn lẹ́rí tí wọ́n ń bọ̀ yìí o kí ni wọ́n wá ṣe lẹ́yìn tí Àgbàlá Gabriel bẹ̀ wọ́n wò tí ò tiẹ̀ tí ju àárín wákàtí kan sí méjì síra wọn lọ ẹ jẹ́ ká wá gbọ́ rìpọ́ọ̀tù ìròyìn tí wọ́n wá fún Àgbàlá Gabriel kí lóhun tó ṣẹlẹ̀ ó yá. èmi ò lẹ́ẹ̀bẹ̀ẹ́ ti jàre ẹ ṣé mo dúpẹ́ ẹ dìde màmá àbẹ́ ìmọ̀ èdè mọ́lẹ̀ ni ẹ dìde bàálẹ̀ ẹ dìde mi ò lẹ́ẹ̀bẹ̀ẹ́ mi láìpẹ́ màmá ẹ rà mà ẹ láàbíà lẹ́wà ẹ pẹ̀lẹ́ màmá ẹ láàbíà ni ẹ pẹ̀lẹ́ màmá ẹ Ọlọ́run ló ṣeun ẹ ṣeun o ṣé ẹ rà ànúgbà látàná ni. àárọ̀ àdógbà títí dì sẹ́yìn ní tó bọ́ọ̀nù ẹ̀. wọ́n ẹ̀rọ ànúgbà wáyé. àtúrà ànúgbà títí di fún. ta ló máa sàmì lórí afẹ́fẹ́ oore òjijì tó lérò ní oṣù keje oore yẹn máa wọlé ẹ wá. màmá kí lẹ́lẹ́ ṣe ẹni. aago kò rú ehun sùn aago kò rú ni mò ń gbọ́ tó ló aago mẹ́ta òru mò ń gbọ́ tó ló. kí ni jẹ́ tó ló. ìwé owó ń wọnú ibẹ̀ ni. ó wọnú àkáǹtì mi. wọnú àkáǹtì mi. wọ́n bá ti wọ́ bẹ̀ èyí ti sùn lọ́fọ́fọ́ títí ń játọ́ èmi sì dúró tí mò ń sọ pé Olúwo ṣe Olúwo ṣe Olúwo ṣe mo sì ń gbọ́ tílẹ̀ fi mọ́ nígbà ọ̀dà aago mẹ́fà gẹ́gẹ́ mo tún gbọ́ tó ló nígbà tó tún wá di wípé ilẹ̀ mọ́ ti ń lọ bí aago bíi méje bíi mẹ́fà bíi mélòó ọkàn tó wọ ọbẹ̀ gbámú. mo mọ ní gbàngbàmù. tí ìṣe tá a fi ń bọ̀ tá a jókòó bẹ́ẹ̀ ní sẹ́yìn mẹ́rin ti wọ ọbẹ̀ mẹ́rin tólótóló. alátọ̀nà mẹ́rin. alátọ̀nà mẹ́rin. ẹ má sọ iye tán fún yín bẹ̀ẹ̀ tí wọ́n ti fún yín lówó. wọ́n ti fún wa lọ́sẹ̀. ẹ sùn ọ̀. àwọn owó gbà inú mi gan dùn ayọ̀ mi gan kún mo free láàárọ̀ tí jẹ ọ̀bọ̀n tí mo yó ọgbọ́n Ọlọ́run ọ̀tọ̀mọ́lẹ̀ yíyí ká o níbikíbi tẹ́ ẹ bá wà gbogbo nǹkan níyìn lọ́lọ́run ọmọ ṣàánú fún o àti jẹ àti mu àti náà àti lò Ọlọ́run ò ní fi yín lẹ̀ o Jésù ọmọ ọba yín wọlé yóò ọmọ ọba yín jáde ògo Ọlọ́run ọ̀tọ̀mọ́lẹ̀ yín ká ẹwọ Ọlọ́run ọ̀tọ̀mọ́lẹ̀ yín ká ilé ológo tá ń lé Jésù Kristi ọmọ yín débẹ̀ o Ọlọ́run ìfẹ́ o àbíyí ẹ̀mí àwọn wòlíì yóò ọmọ ọba yín gbé o ní orúkọ Jésù ti Násárẹ́tì ẹ̀ẹ̀ní ṣìṣe ẹ̀ẹ̀ní ṣìrìn wàhálà dààmú ò ní wọnú omi ara àtẹ̀jẹ́ yín nítorí pé ẹ rí mi gẹ́gẹ́ bíi Lásárù aláìní nǹkan kan aláìléèyàn ẹ sì gbà mí ẹ ṣàánú fún mi tí aago kan òru aago méjì òru aago mẹ́ta òru aago mẹ́rin òru ó sì ń wọlé owó ń lò ní mi ti fojú kọ wọ́rí. kílẹ̀ pé. mo mú gààrí sùn níjọ́ ọmọ ti fojú kọ wọ́rí o gààrí ni mò ń mú sùn gààrí ló ń jẹ mi pẹ̀lú kúlí o èmi náà lè wá ṣàánú fún ẹ̀jẹ̀ kúkú yà ẹ̀jẹ̀ kúkú ẹ̀sìn ẹ̀jẹ̀ kúkú ọ̀fọ̀ ẹ̀jẹ̀ ọmọ mi ó kú dùn mí ẹ ṣé o
ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o Ọlọ́run ẹ̀mí mímọ́ wà pẹ̀lú yín o àjíǹde ẹ̀mí àwọn wòlíì ò ní fi yín lẹ́gbàá kọ̀ọ̀kan. màmá ẹ dìde màmá ẹ máa bọ̀ màmá ẹ máa bọ̀ gbogbo yín lọ lọ́wọ́ sáàlú fún o ẹ ṣé mo dúpẹ́ o. ẹ máa bọ̀ ẹ dìde sẹ́ẹ̀ ẹ dìde ẹgbọ́n tán sọ wọ́n lọ́jọ́ wo làwọn ti fojú kan owó rí ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ máa bọ̀ torí pé ẹ jókòó lẹ́lẹ́ mo ṣe jókòó lẹ́lẹ́ o ẹ pẹ̀lẹ́ màmá. ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o èmi tí mo ti rora mi pé tí mo bá rí kànga tó lu omi kí n máa lo ọbọ̀kọ mi ayé ti sú mi ẹni tí ò lówó lọ́wọ́ wáyé ìyà ọwáyé òsì ìrówó ra pọ̀nmọ́ débi tí wọ́n rówó rẹ̀ jà gbogbo ẹ̀ wá sú mi tí n bá rìn máa dúró mo wá síbí lánàá mo rìnrìn mo bá mọ̀mọ́ bí wọ́n ti ń ta búrẹ́dì ẹ̀mí ni ó tó máa gbàwé búrẹ́dì kan mo ní mo tiẹ̀ gbàwé búrẹ́dì ṣé mọ̀mọ́ ni wọ́n máa jẹ lówó mo tó fóònù láì ọ̀rẹ́ mi kan ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń ìmọ̀ fáwọn ìjọba ti pa àwọn ìjọba. ẹ wo mo ń bọ̀ màmá ẹ ṣíà fídíò yìí ẹ fi gbàgbọ́ ṣíà kẹ́ ẹ máa sọ pé olúwa darí ire sọ́dọ̀ mi lóṣù keje ẹ ṣíà gan ẹ wá máa sọ pé olúwa darí ire sọ́dọ̀ mi lóṣù keje. 200 òní ìwà lọ kan ọmọdé pé wọ́n ra mínírààsì 200 èyí tí wàá ṣe báyìí mo ní já máa gbàdúrà lọ́sàn-án olúwa. so mọ́mì lẹ́nu ìrọ̀lẹ́ àná wọ́n ti ṣe dáadáa fún yín. láti aago ẹ jẹ́ n sọ wípé láti gbàtẹ́ ti kó lọ́dọ̀ wa títí di. tí mo ti post ẹ fídíò màmá tí mo post lálẹ́ àná ni o. títí di aago. màmá ẹ máa wá ara àánú gbà ẹ wà ara àánú gbà màmá ọ̀nkú ẹ pẹ̀lẹ́ ohun tí àwọn èèyàn sọ ẹ ṣí àgan màmá ẹ má wọrí Ọlọ́run sọ pé àkókò tó ni. wọn ò rírú rẹ̀ dìjọ́ mo ti délé ayé mo ní lẹ́ẹ̀sẹ̀ wípé báyà wọn ń lẹ́kọ̀ọ́ òjò lẹ́ẹ̀sẹ̀ pọ́lọ̀ ń rọ̀jò mo ní kínú ọmọ lówó bẹ́ẹ̀ ni sọ fún mi pé ju iye báyìí ó sì rí iye báyìí mọ́ mi. nínú àkáǹtì yìí nínú àkáǹtì tí ẹ ṣe wípé nínú àkáǹtì tí yìí dáàrú àti gbowó mo ní. náà torí tẹ wá ṣe yìí màmá torí tẹ wá ṣe yìí ẹ wò Ọlọ́run ẹ wà tí ì rí nǹkan kan. àti gbowó dáàrú ẹ pàtàkì àní ẹ gbọ́ mi màmá yìí. ẹni tí ó máa gbowó mú wa bọ́ sí kọ̀rọ̀ ọwọ́ àwọn yànyàn báyìí mo ní sá olówó tẹ̀lé gbà. màmá kì í sẹ́yìn nìkan gbogbo àwọn tí mo gbé ní àná Ọlọ́run ṣàánú wọn gan màmá mò ń bọ̀ pẹ̀lẹ́ yìnyín ní kání lè ṣe mí ẹ̀yìn jí débi láàárọ̀ mi tí ìwẹ̀ mi tí ì ṣe kankan mo ṣẹ́mọ̀ wọ́n jí débi láàárọ̀ yìí mo ní màmá ẹ máa lọ wọ́n nínú wọn làwọn fẹ́ dúpẹ́ mo ní kọ́ lọ pọ̀ wá torí lè tẹ́ wá ṣe ẹ̀ wá tí ì rí àánú àwọn èèyàn wá sọ pé àwọn fẹ́ sponsor bọ̀dá yìí kí wọ́n lọ ṣe ẹnu wọn. àwọn ṣe o Jésù ó ṣeun wo àjíǹde ẹ̀mí àwọn. ṣebí àwọn làkọ́bí yín. àkọ́bí mi rè o. àkọ́bí yín ni wọ́n. àkọ́bí mi ni. tára wọn bá ti yá ara ti yín ti yá. bẹ́ẹ̀ni tí bọ̀dá ìbá ti tó bá ti tí ara ẹ̀ bá ti ṣe dáadáa ẹ wò ẹ̀yin náà ti bọ́ sáyé. àbẹ́ẹ̀ nìkan. àwọn tí wọ́n gbé mọ́tò fún ní lọ tọ́jú ara rí àwọn òdejú òfúnú mọ́tò kò sí mọ́tò ní àwọn òfun ọ mo bá bu ẹ̀. màmá mò ń bọ ẹpẹ̀lẹ́ díẹ̀ ó yẹ farabalẹ̀ báyìí mo fẹ́ ká mójútó ẹnu wọn ẹ bá ń da àánú bò wọ́n àwọn èèyàn yín tẹ́ ẹ ṣe ìyá mi lẹ́nu o ẹ débì wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí ṣe mi mo ṣe ẹ̀yin èèyàn wá ẹ mà ṣe ẹ wá sí àrẹ̀ torí pé láàrin ọjọ́ méje sí òní ilẹ̀kùn tó kàn tí ò sí tẹ́lẹ̀ ẹ wo ẹni tó gbàgbọ́ lórí afẹ́fẹ́ tó sàmí Ọlọ́run máa ṣílẹ̀kùn yẹn ọ̀la la máa anoint àwọn èèyàn ní ọ̀la ní church wa ní Àgbàlá Gabriel Prayer City ní Ẹ̀gbẹ́dá anointing for breakthrough ìfàmìróyàn fún ọ̀nà àbáyọ tó gbòòrò bó ọ̀nà bá lórí ọ̀fẹ́ join wa ní ọ̀la Sunday wọ́n á pe àkáǹtì wọn again tó dé mo fẹ́ kí bọ̀dá ìṣẹ́nu mama ṣé wọ́n sì ń fún yín lówó di báyìí. pàdé fún yín sẹ́yìn rẹ̀ pẹ̀lú bọ́sẹ̀tì bóde. kò ní ìdí ẹ má wọrí mama ẹ jókòó mama ẹ jókòó mi rẹ anybody sí yín fowó ṣé ń gbọ́ mi mama mi rẹ anybody sí yín fowó ṣé mo béèrè nǹkan lọ́wọ́ yín. ẹ béèrè kankan lọ́wọ́ wa o ẹ béèrè kankan lọ́wọ́ wa o gbogbo bẹ́ẹ̀ ṣe wá lórí ẹ béèrè kankan
ẹ ti ṣe mí lóore tọ́jọ́ wípé nígbà kú fẹ́ gbé mi àwọn ọmọ ẹ pàkáǹtì yín àwọn èèyàn fẹ́ bọ̀dá owó tán fẹ́ dánsìn owó tẹ́ fi sẹnu yín ni o ṣe gbọ́ èló lè máa fi sẹnu yín 3 million sir. 3 million lẹ́bi ṣe ẹ pàkáǹtì yín ẹ pé àwọn èèyàn ó dá owó fún yín ẹ lọ ṣe ìtọ́ ti dá fún yín tẹ́lẹ̀ màmá ẹ máa jẹun lọ nínú ilé ẹ tọ́jú àwọn ọmọ lọ ẹ pààrọ̀ aṣọ yín ọrùn yín ẹ tún ara yín ṣe báyìí ẹ pàkáǹtì bọ̀dá 22 22 22 40 40 60 60 60 40 40 97 97 UBA. again UBA 22 22 40 40 60 60 40 40 97 ó ti pọ̀ jù báwọn ọ̀pọ̀ ju 97 ló parí ẹ̀. ó yá again ó yá láti bẹ̀rẹ̀ 22 22 40 40 60 60 40 40 97 97 UBA 22 ó yá 40 40 60 60 40 40 97 97 UBA UBA orúkọ ọdún Olúwọlé Àjàó. Olúwọlé Àjàó ẹ má jẹ́ ó dúró mo bẹ̀ yín ẹ jẹ́ bọ́dà ìlọ sẹ́nu wọn àkọ́bí màmá ìrè ẹ jẹ́ lọ mi ò gbà aláìsàn bẹ́ẹ̀ tí màmá ilé mi wá lọ mi ìmọ̀ pọ́ ọmọ wọn wà ní kọ́ndíṣàn báyìí kò wá sí ń tà sí fún màmá yìí tí màmá yìí bá ń jẹun lọ́wọ́ tó bá ti wu ọmọ wọn tó bá ti rí n tó wù yẹn ó máa ṣe wọn bá fọn pé ọmọ mi ló dà báyìí ẹ jẹ́ kí ara ọmọ wọn ó yá kí ọjọ́ alẹ́ mọ̀mọ́ kò lè dáa àwọn tí wọ́n fẹ́ yín lẹ̀ fún rè ẹ tọ́ àkáǹtì yẹn pé for the last time 22 22 40 40 60 60 40 40 97 97 UBA Olúwọlé Àjàó. Olúwọlé Àjàó nọ́mbà wo lẹ ń lò tán lè pè yín sí tán lè pè yín sí àbẹ́yìn 070 nọ́mbà tí wọ́n lè jọ pè yín sí 070 070 11 11 55 55 39 39 22 22 again 070 070 11 11 5 méjì 55 39 39 22 22 ẹ pè wọ́n ìjọba ń ṣàánú fún wọn ẹ wá share fídíò yìí ìwọ lè má ní nǹkan kan ṣùgbọ́n ó padà ní lórúkọ Jésù ṣẹwárẹ́ ẹni tí ò ní tó wá mú fídíò yẹn tó share rẹ̀ ohun tó sọ fúnra ẹ̀ ní pé Olúwa èmi náà fẹ́ máa ṣàánú mo fi ránṣẹ́ sí àwọn èèyàn kémi náà lè máa ṣàánú lórúkọ Jésù ẹ̀ ní sáláì ní ẹ̀dẹ̀ rí ànúgbà adúpẹ́ gan o ẹ ṣé o màá sì gbá àwọn tó kù ẹnìkan náà ti dénú ṣọ́ọ̀ṣì olóhùn wá dúpẹ́ ẹ mọ̀ wá dúpẹ́ mi ì mọ bí tán mi àwọn èèyàn kan dàrán lọ́wọ́ bu àwọn èèyàn ni èmi gan ni ẹ wo Ọlọ́run ti tẹ́ rẹ lọ o Ọlọ́run bá sẹ́ ẹ lọ o ẹ bá ń ṣíà ẹ toru ẹ ṣé ojú òní tí yẹn mọ ráàánú gbà Ọlọ́run òní fi yín lẹ́ǹgbà kọ̀ọ̀kan o ògùn Ọlọ́run ọ̀tàn mọ́lẹ̀ yín ká o àánú Ọlọ́run ọba yín gbé o àtìlẹ́yìn Jésù Kristi òní fi yín lẹ̀ o ọmọ yín ò ní ráre iṣẹ́ yín ò ní ráre wọn ò ní fi yín tẹ́lẹ̀ bàálù wálé gbogbo ń tẹ́ gbẹ́kẹ̀lé Ọlọ́run ẹ̀mí mímọ́ yóò mọ ṣaláàbò rẹ̀ bẹ́ẹ̀ tí ń wọlé bẹ́ẹ̀ tí ń jáde Ọlọ́run ẹ̀mí mímọ́ yóò mọ ṣaláàbò rẹ̀ ibi tá à ń pọn mí sí ibẹ̀ lómi sí tómi ìtàn lódò kọ́dọ̀ bóyá fún òróró yín ò ní gbẹ ibi tí ẹ ti ń sun kò ní gbẹ lórúkọ Jésù ti Násárẹ́tì àánú Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run ojúrere Ọlọ́run kò ní fi yín dẹ̀gbà. èyí ga alága ju o Àgbàlá Gabriel ó ṣe yìí tán gbogbo ẹ̀yin tá a lè jọ wo fídíò yìí lórúkọ Jésù nínú oṣù keje yìí ẹ máa gbọ́ tóló ẹ máa gbọ́ tóló ẹ máa gbọ́ tóló kò sí nǹkan méjì tẹ́ ń gbọ́ yẹn o credit alert ni o lórúkọ Jésù bó ṣe máa rí nìyẹn o ẹ ṣe láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.